kí ni mọ̀ ṣe àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá gan-an bó la ṣe mọ̀ ṣe báyìí gan-an lójú ayé Alhaji Muyideen bàbá yìí ṣe dáadáa láyé bàbá ní kò sí ti ń jẹ́jọ́ kẹta kò sí ti ń jẹ́jọ́ kẹtọ kò sí ti ń jẹ́ ogójì ọjọ́ kò sí kódà kò sí ti ń jẹ́ ọdún kan bàbá ló sọ bẹ́ẹ̀ kó tó jáde láyé irúṣẹ́rú bàbá yìí ló yẹ kí wọ́n ṣe sínú ilé sórí bàbá yìí ló yẹ kí wọ́n ṣe sínú ilé kí ló dé kílẹ̀ ń bẹ̀rù kí ní ń dẹ́rù báyẹn kílẹ̀ ń wò tẹ́ fi sí wọn nínú ilé ṣé ẹ̀ ń bẹ̀rù pé kọ́ mọ́ jí òkú bàbá wúlò àbí ṣe ní Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa rèé ẹ lọ wo ilẹ̀ haúsá ń bẹ̀ lásán ilẹ̀ haúsá ń bẹ̀ hàn kò sí bẹ́ẹ̀ fẹ́ láàmì láka tó nílẹ̀ haúsá táwùsó lọ sẹ̀yìn sínú ilé láéláé àwọn tó jí ààrẹ orílẹ̀-èdè gan ẹ jẹ́ ń bẹ̀ látòrí Sani Abacha níbo ní ẹ sin sí igbó tẹ́ni ẹ sin Sani Abacha sí bó ṣe láàmì láka tó lóko tó ní gbogbo ẹ̀tọ́ tó lágbára tó Umaru Musa Yar'Adua odidi ààrẹ orílẹ̀-èdè tó kú sórí ipò ààrẹ ìbò ní ẹ sin igbó tẹ́ni kí wàá ló dé kí ló dé ní ọ̀jẹ̀ wọn ka mùsùlùmí ilẹ̀ Yorùbá kún tá a bá wí tán kó ní sufi ṣé kò sì sufi nílẹ̀ haúsá ilẹ̀ haúsá ní sufi ló lubẹ̀ pa ẹ dákun ẹ jẹ́ àmọ́ ẹ lo ẹ̀kọ́ ẹ̀sìn káwọn ìlú bá rẹ̀ kọ̀kọ́ lára wa nígbà wá sin òkú bàbá tó gbìyànjú tán ṣe jihad tán gbìyànjú ní ẹ̀sìn tí wọ́n fi gbogbo ẹ̀sìn ní ayé wọn tí wọ́n fi ṣègbìyànjú ẹ̀sìn tó wá jẹ́ pé ńgbà táwa sin wọn àtún wá sin wọn lọ́nà ẹ̀kọ́ àwa lọ sin wọn sínú ilé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ á bẹ̀rù ẹ má jẹ́ á máa tẹ̀lé fẹ́ẹ́nu o ẹ má jẹ́ á máa tẹ̀lé fẹ́ẹ́nu o ẹ má jẹ́ á máa tẹ̀lé fẹ́ẹ́nu o kò sábúrú níbi kẹ́yìn tẹ́ ẹ jẹ́ àfa ńláńlá kẹ́ ẹ sọ fáwọn ọmọ wọn pé à báyìí láàṣẹ o báyìí láàṣẹ o báyìí láàṣẹ àwọn ọmọ gbọ́